Please, let's not prove. bó ti ṣe ń kí nìyẹn o tí kò dáa lóhùn níṣẹ́ ni Funkẹ Akindele fi Toyin Abraham ogun lágídí bó ti ṣe ń pè é tó ń sọ pé àǹtí Funkẹ níṣẹ́ ni ìyẹn jú sọ̀hún táwọn kámẹ́rà tó ń tẹ̀lé Toyin kiri sì gbé tí gbogbo aráyé fi rí dára wípé àbùkù ńlá ni Funkẹ fi kan Toyin níbi ayẹyẹ ìkójáde àti àfihàn fíìmù tuntun The Return of Arinzo tí Ìyábọ̀ Òjó ṣe láṣálẹ́ Sunday ọjọ́ àìkú 30 oṣù kẹta ọdún yìí níbẹ̀ náà ni àbùkù ńlá yìí ti kan Toyin Abraham ṣe ni Funkẹ Akindele fi àbùkù ńlá kan akẹgbẹ́ ẹ̀ nínú iṣẹ́ sinimá lọ́rọ̀ bá di ohun táwọn èèyàn ń kó lójú sí lórí ẹ̀rọ ayélujára bí Toyin Abraham ṣe wọ gbọ̀ngàn ńlá tí ayẹyẹ ọ̀hún ti ń lọ lọ́wọ́ làwọn èèyàn ti ń kí tóun náà ń kí wọn pẹ̀lú tí kámẹ́rà àwọn oníròyìn sì ń tẹ̀lé káàkiri bó ti ń kí àwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó ń kí àwọn míì pàpà tí wọ́n jẹ́ àlejò pàápàá àwọn àna Ìyábọ̀ Òjó ìyẹn ọkọ Priscilla bó ti ń kí wọn lọ nìyẹn o tó fi dé ọ̀dọ̀ òní nǹkan ìyẹn Ìyábọ̀ Òjó fún rẹ̀ níṣẹ́ ni wọ́n dì mọ́ra wọn bẹ́ẹ̀ ẹgbẹ́ Ìyábọ̀ Òjó náà ni Funkẹ Akindele wà bí Toyin ṣe súnmọ́ tó kí tó ní àǹtí Funkẹ bó ṣe pé ìyá àbèjì nìyẹn o ṣùgbọ́n tíyẹn kò dáa lóhùn ló bá kí ẹlòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ Funkẹ ní ọwọ́ iwájú nígbà tí Toyin àìmàkù tó ti di Toyin Abraham báyìí tó ń darí bọ̀ ló bá sọ pé àǹtí Funkẹ lẹ́ẹ̀kan sí i ṣùgbọ́n ṣe ni ìyá àbèjì gbé ojú sọ̀hún tí kò dáa lóhùn rárá nínú kámẹ́rà tó fi ń tẹ̀lé Toyin kiri yìí níṣe ni ojú ẹ̀ korò tí àbùkù ńlá tí Funkẹ Akindele ṣe fún yìí sì dùn gidigidi báyìí ti ṣe rí fídíò tí ẹ̀ ń wò yìí níṣe ni wọ́n korò sí ìwà tí Funkẹ Akindele wò bẹ́ẹ̀ làwọn míì sọ pé ọ̀rọ̀ tí Yomi Fabiyi sọ wípé ìjà burúkú lọ láàrin àwọn òṣèré tíátà yìí pàápàá láàrin Toyin àti Funkẹ wọ́n ní òótọ́ ni ọkùnrin náà ń sọ ọ́ nínú ọ̀rọ̀ Yomi Fabiyi náà ló sọ pé ọ̀rọ̀ òun máa lágbára ọ́ nítorí Ìyábọ̀ Òjó àti Toyin Abraham ni wọ́n jọ ń bá Funkẹ Akindele jà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ìjà ti parí báyìí láàrin Ìyábọ̀ àti Funkẹ ṣùgbọ́n tí Funkẹ kò fẹ́ ní ohunkóhun bá Toyin Abraham ṣe ẹgbẹ́ bó ti ṣe wà nínú fídíò tí ẹ̀ ń wò yìí wọ́n ti ní pẹ̀lú àbùkù ńlá tí Funkẹ fi kan Toyin yìí wàhálà rẹpẹtẹ ni o nítorí Toyin yóò bá ná tán bí owó ni níbi tí ọ̀rọ̀ yóò wá já sí ojú rèé o ìran rèé láàrin àwọn òṣèré tíátà. All right, please, may we have order in the room? May we have order in the room? There's a speech going on. Gentlemen of the press, please. Please, order in the room. Thank you. May we be seated? Shomalude has the floor. Please, may we be seated? Thank you. Thank you. My currency, please hold on. Somebody once said that the Nollywood sector is probably the most disorganized. Please, let's not prove them right. We've fought over the years to build our image, to do amazing movies, to do quality work. I beg of you, let's not give them the power to say we are disorganized. Over to you. Thank you. All right, gentlemen, please take your places. Thank you and God bless you.